ẹ̀yin tèmi ẹ̀yin náà rí title ṣó ṣẹlẹ̀ sí ẹ rí. Thank you for joining me. Alhamdulillahi Rabbil Alamin. Then ẹlẹ́ẹ̀kejì èèyàn kan ní kí n recommend oil tó lè support libido, tó dáa fún skin, ó dáa fún irun, ó dáa fún so many things, kódà ó dáa fún ẹnu. Yes, ẹ farabalẹ̀ láti jẹ orí ọ̀fẹ́ fídíò yìí. Èmi ò kí ń fẹ́ ṣe fídíò púpọ̀, mi fẹ́ ṣe fídíò tí ó ní longer duration, ẹ̀yin náà mọ̀. So ìwọ tó ń try láti mọ́ hurry mi yẹn, please I beg you, mọ́ hurry mi. Ó ẹ̀ ṣe dára papọ̀ mọ́ mi ni. Àwọn tèmi mọ̀ mí, èmi náà mọ̀ àwọn tèmi. Ẹ̀yin tí tèmi ẹ farabalẹ̀ kẹ́ lè mọ̀ nǹkan tó wà níbí tó lè help yín, tó yé yín. À á miss ẹ̀ mọ́ ọyẹ ni láti gbé wa débẹ̀, láti fún wa ní nǹkan tá à ń fẹ́. Yes. But bí kí n tó lọ, mo fẹ́ sáré fẹ́ sọ kinní kan lórí fídíò tí mo drop last, mo pè ní ewu tó wà nínú pé èèyàn ń jẹlá. Ìwọ tó sọ wípé òun lòun fi ń gbéra, bóyá torí ẹ̀ ló fi jẹ́ 2-minute man. Mi ò sọ pé everybody àti establish pé there's individual differences. Ṣùgbọ́n kí ni tẹ̀yin tẹ́ pera yín ní doctor tẹ́ ẹ lè béèrè lọ́wọ́ àwọn colleagues yín nǹkan tó ń jẹ́ gossipol nutrient tó wà nínú seed. A wà papọ̀ ẹ̀ mọ́ pé ìdí tí àwọn baba ńlá kú baba wa ní ká mọ́ fi jẹlá. Ìwọ ló mọ bí tí bàtà tó ti gbé ń ta ẹ́ lẹ́sẹ̀. Ìwọ ní issues, fertility issues, ìdákọ́lẹ̀ issues. Àmọ́ ó wá ríyàn sọ fún ẹ pé wọ́n ní ilá ṣe báyìí báyìí. Ó dẹ̀ wá wonder comment àwọn 2-3 jẹ́rìí sí oṣù wa bí tó ti sọ wípé na lie. Ó fẹ́ di na true mi lára yìí. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. Ó yé ọmọ tó ń sunkún, ó yé ìyá ẹ̀ tó ń rẹ̀, ó yé ìwọ tó ń parọ́ fún rẹ̀ torí ẹ̀ ní òfin ṣe 2-minute man. Àwọn baba ńlá kú baba tí wọ́n bì kí ẹ gbogbo nǹkan tá à ń sọ yìí nísìn. Ẹ rí pé àwọn míì wọ́n náwó 100 years. The current nísìn la fi rí ọmọ 30 years tó ní ìdákọ́lẹ̀. Nǹkan tí mo bá wá kọ́lé ni mo kàn fẹ́ kó yé yín ni. Ẹni tí tèmi ṣó ṣẹlẹ̀ sí ẹ rí? Ǹjọ́ ṣẹlẹ̀ sí ẹ rí? Ìgbáládùn ni mo mú wálé ni. Ṣùgbọ́n ó yẹ àdírẹ́sì àwọn na true na lie yẹn. Ẹ rí yàn kan. Well, let me just leave that one. Ìwọ ló mọ̀. Okay? Ṣó ṣẹlẹ̀ sí ẹ rí? Ǹjọ́ ṣẹlẹ̀ sí ẹ rí? Kó mọ báyàwó rẹ̀ lò pọ̀, kó dẹ̀ mọ orúkọ àlè. Ǹjọ́ ṣẹlẹ̀ sí ẹ rí? Òun bára ìyàwó rẹ̀ lò pọ̀, òun porúkọ àlè. Àbí ó tiẹ̀ ń bá obìnrin kan tó wà meaningful nígbésí ayé rẹ̀. Ẹ má ṣe mí gbọ́ o, èmi counselor lọ́kọláya ni o. Aba practitioner lọ́kọláya. Happiness wọn ló jẹ mí lógún lórí ìkànnì yìí. So òun bá obìnrin tó jẹ́ wípé òun bẹ̀rù láti lose ẹ̀. Ó fẹ́ lose obìnrin bẹ́yẹn, ó wá ń bá lò pọ̀. Ó wá ń porúkọ ẹlòmíì. Ǹjọ́ ṣẹlẹ̀ sí ẹ rí? Orúkọ ìyàwó rẹ̀ ń jẹ́ Kàfáyá. Ó lọ ń pe Ṣadé. Àwọn obìnrin kọ̀ọ̀kan náà máa ń ṣe bẹ́ẹ̀, kò wọ́pọ̀ ní obìnrin. Orúkọ ọkọ rẹ̀ ó ń jẹ́ Túndé. Ó wá lọ ń porúkọ ex ẹ Wálé. Ǹjọ́ ṣẹlẹ̀ sí ẹ rí? Ẹ̀yin tí tèmi gbogbo lọ́kọláya tí ilé bá ti ṣẹlẹ̀ sí kò sífẹ̀ẹ́ mọ́ o. Òun bá ìyàwó rẹ̀ lò pọ̀ ńsìn, òun gbádùn ẹ̀ lọ, ó wá lọ ń pe orúkọ ẹlòmíì. Ìyàwó rẹ̀ fi ẹ́ lẹ̀ bẹ́ẹ̀ kò bí ẹ́. Òun bá aya rẹ̀ lò lọ, ọkọ rẹ̀ ń bẹ́ lò lọ, ọkọ rẹ̀ ń bẹ́ lò ẹ̀ ń jọjọ́ ń ṣàṣepọ̀, ẹ̀ ń gbádùn ẹ̀, òun gbádùn ẹ̀ gidigidi. Ó wá ń ṣe kíni, ó wá ń ṣe mistake, ó wá lọ ń porúkọ ex ẹ̀, ọkọ rẹ̀ ò dẹ̀ bí ẹ́. Ẹ ò fẹ́ràn ara yín. Ọ̀tá ara yín ni yín, ọ̀tá ara yín lẹ jẹ́ fúnra yín. Ẹ ti ń gbéra yín lẹ́sẹ̀. Ẹ ti ń ṣépè fúnra yín. Kó bàjẹ́ lẹ̀ ń rò fúnra yín. In as much as address issue yẹn, ẹ fílẹ̀ bẹ́ẹ̀. Ẹ ò fẹ́ràn ara yín. Ẹ ṣe lọ́kọláya mọ́. You are just partners for sex. Partners for ìbálòpọ̀. Nǹkan tẹ́ wà fún nìyẹn nísìn. Ẹ fẹ́ràn ara yín. Ọmọ ló pa yín pọ̀. Ọ̀tá ara yín lẹ jẹ́. Not until tẹ́ bá jókòó tẹ́ address issue yẹn. Tí ọkọ jókòó tó ní ìyàwó mi má bínú. Mistake ni. Kò ní wáyé mọ́. Tí ìyàwó náà bá ti tasẹ̀ àgẹ̀rẹ̀ mistake ọ̀rọ̀ náà, má bínú mistake ni mo ṣe. Bẹ́ẹ̀ ẹ̀yin tí tèmi, ọṣẹ wo lẹ fẹ́ fi wẹ̀ mọ́? Ọkọ rẹ̀ ń bẹ́ lò pọ̀ ńsìn, ó wá lọ porúkọ ex. Ó lọ fà. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọ́n ti fi obìnrin lẹ̀ torí ọ̀rọ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà ti fi ọkùnrin lẹ̀ torí ọ̀rọ̀ yìí. Àwọn lọ́kọláya tí wọ́n wá fira wọn kalẹ̀ torí ọmọ, wọ́n kàn bára wọn gbé ni bí ọ̀tá. Mo wá understand reason
tí àwọn kan kì í fi fẹ́ ṣe ringing tone because wọ́n mọ̀ pé ringing tone wọ́n máa kó bá wọn. Kàkà tí wàá fi ṣerú ringing tone mistake yìí, má ṣe ringing tone at all. Although tọkùnrin bá ṣe ringing tone, ó máa ń jẹ́ kí ìgbádùn yẹn kó pọ̀ jù fóbìnrin yẹn, kí ìgbádùn yẹn dùn mọ́ wọn àwọn méjèèjì tó bá ṣe ringing tone. Bẹ́ẹ̀ irú ringing tone wo ló fẹ́ ṣe? Tó bá ṣe ringing tone pé yes, tó ń béèrè lọ́wọ́ ẹ pé are you enjoying ni, mò ń gbádùn ẹ, mọ́ korúkọ èèyàn. Àwa lọ further, àwa understand pé àwọn ọkùnrin kan wọ́n lè mọ báyàwó wọn sùn. Ó ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin ju obìnrin lọ. Ó ń ṣẹlẹ̀ ní smaller percentage pẹ̀lú obìnrin náà, bẹ́ẹ̀ kò wọ́pọ̀. Wọ́n ní ẹlòmíì ni wọ́n máa ń gbé sórí pé wọ́n ń bá sùn. Wọ́n ní ẹlòmíì ni wọ́n máa ń gbé sórí. Nísìn, ó lè jẹ́ pé àlè rẹ̀ tó wà ń ta, òun ló ń, ẹ má ṣe mí gbọ́ o. Ó lè jẹ́ pé àlè rẹ̀ tó wà ń ta àbí ex ẹ̀, a wá mọ imagine ẹ̀ lára obìnrin ẹ̀ pé ex ẹ̀ ló ń bá sùn. Meanwhile, ìyàwó ẹ̀ ló ń bá lò pọ̀. Pé ó máa wá gbé ìbálòpọ̀ ex yẹn sórí àbí àlè rẹ̀ tó wà ń ta. I'm talking now aspect of ọkùnrin. Ìyàwó rẹ̀ ló ń bá lò pọ̀. A wá gbé imagination ìbálòpọ̀ wọn àti baby àlè àbí ex ẹ̀ sórí, a máa fi báyàwó rẹ̀ sùn. Ibi tó bá ti ń ṣe yẹn lọ, á ti gbàgbéra, a wá lọ porúkọ ẹ̀ jáde. Wọ́n ní àwọn ọkùnrin máa ń gbé ìbálòpọ̀ ẹlòmíì sórí bá obìnrin wọn sùn. Èmi ò wáyé báyìí wá counterfeit yín o. Mi ò wáyé báyìí wá advice yín o. Torí àti advice rí pé kò dáa. Bẹ́ẹ̀ ìwọ ni wàá wá decide fún rẹ nísìnyí pé ṣó dáa bẹ́ẹ̀. Tí ìyàwó ẹ̀ náà bá ṣe bẹ́ẹ̀ ńkọ́, ẹ̀yin kan ẹ̀ mind. But nǹkan tẹ́mi ṣàfẹ́ sọ ni whoever tó bá gbé sórí tó fi ń wojú ìyàwó ẹ̀ tó fi ń bá ìyàwó rẹ̀ lò pọ̀, mọ̀ pé síta, mọ̀ pé orúkọ ẹ̀ síta. Ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ara wò. Mọ̀ pé orúkọ yẹn síta. Ìwọ ló mọ̀ nǹkan tó ń gbé sórí tó fi ń bá ìyàwó rẹ̀ lò pọ̀. The most important thing náà ni pé mọ̀ pa ìyàwó rẹ̀ tì. Tó láti ní kó ṣáà bá lò pọ̀. But kò bá dáa kó jẹ́ wípé ìyàwó rẹ̀ ló ń imagine, ìyàwó rẹ̀ náà ló ń dó. Ó máa ń ṣẹlẹ̀ sí àwọn obìnrin àṣà míì náà. Tó jẹ́ pé àwọn náà bí wọ́n ti lọ tẹ́lómi wò ń ta, wọ́n ti gbádùn èèyàn ta, wọ́n wá máa imagine, kò wọ́pọ̀ láàrin obìnrin, bẹ́ẹ̀ ó ń ṣẹlẹ̀ ní tèrè. Wọ́n máa imagine ẹlòmíì pé òun lọkọ wọn. Ṣó dáa bẹ́ẹ̀? You have to advise yourself, ṣó dáa bẹ́ẹ̀? In the aspect of ọkùnrin, in the aspect of obìnrin, ká sọ wípé ọmọ rẹ ọkùnrin ó fẹ́yàwó, níyàwó rẹ̀ ń imagine ọkùnrin míì lórí ẹ̀. Báwo lo ṣe fẹ́ feel in case tó bá gbọ́rọ̀ ọ̀rọ̀ yìí? Èmi ò wáyé báyìí wá advice yín kan bèèrè lọ́wọ́ ara rẹ, ṣó dáa bẹ́ẹ̀? Meanwhile, gbogbo whatever tó bá gbé sórí nígbà tẹ́ ń bára tẹ́ ń kó fúnra yín pàkó. Má pe orúkọ yẹn jáde. Jókòó parẹ́ mọ́ ẹ níkùn bẹ́ẹ̀. Àìjẹ́ bẹ́ẹ̀, ẹ̀yin tẹ́ bá ń ṣe ọ̀tá ara yín lẹ jẹ́ nothing. Mi ò mọ ọṣẹ tẹ́ fẹ́ fi wẹ̀ já. Ọ̀tá ara yín lẹ jẹ́ until tẹ́ bá address issue yẹn, tẹ́ forgive ara yín sincerely, tí mistake yẹn kò sì wáyé mọ́. Irú ọ̀rọ̀ yìí ó máa ń ti ọkùnrin síta. Irú ọ̀rọ̀ yìí ó máa ń ti obìnrin síta. As a counselor of lọ́kọláya, àwọn ò dẹ̀ ní fẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin tèmi, I rest my case there. Ẹ lọ ṣàtúnṣe gbogbo yín. Otherwise, you are living with your enemies. Oil tó da fún skin, ó ní coconut oil. Ó máa ń pa gbogbo stress, ó máa ń jẹ́ kára jọ̀lọ̀ náà. Ó máa ń jẹ́ kí ara fine kó cool down. Tó bá lo eléyìí, tó bá lo oil yìí nìkan, I'm telling you, tí èṣe pé o ti lo bleaching cream tó ti kú yánmọ́yánmọ́ tán o. Tí èṣe pé o ti lo bleaching cream tẹ́lẹ̀ o. Oil yìí, tó bá wá oil tó da, this is oil. Ó da fún ara. In fact, bí mo ṣe jókòó yìí, mo lè ka more than 10 nítorí pé kíni, èmi ń lò fún àwọn customer mi. Gbogbo àwọn tó bá ti rajà lọ́wọ́ mi, ẹ rí i pé oil kan wà ńbẹ̀. Ara nǹkan tá à ń papọ̀ lélẹ̀. Oil kan wà ńbẹ̀ tí mo ní okay, eléyìí ó da fún nǹkan ọmọkùnrin tó bá ti kó sínú, kẹ́ mọ́ fi, bẹ́ bá ṣe ń lo tinú, ẹ máa lo tìta tá a máa attach mọ́ ọṣẹ. Ó wà lára nǹkan tí mò ń lò. Èmi náà personally mo dẹ̀ ń lò. Ẹ̀yin tèmi, this is to me. Lórí èyí tí mo fẹ́ sọ yìí, sáyẹ́ǹsì ó lè mọ̀ gbé. Bẹ̀ sáyẹ́ǹsì náà mọ̀ pé oil yìí dà. Oil yìí dà. So yẹn ó dà. Ó máa ń ṣiṣẹ́ dáadáa pẹ̀lú brain. Ó máa ń jẹ́ kí brain kó function. A máa wá connect mọ́ nǹkan tá à ń pè ní like libido. To me, tó bá wá fẹ́ pákú, ẹ̀yin tèmi, this is maca root.
This is maca root. Kó wá mú half of this oil. Kó wá fi 5 spoon of maca root yìí kó fi mix ẹ̀. Maca root wọ́n o. This is maca root powder. Ó wọ́n o kì í ṣe kéṣeréṣeré ni o. Ó wọ́n o. Kó wá fi mix ẹ̀ like o lè mú láàárọ̀. Ó bá mú láàárọ̀ kó mu warm water lé. O lè mú lálẹ́ kó mu warm water lé. Eléyìí ó máa ń pa stress. Ó máa ń pa stress. Ó máa ń kill anxiety. Ó máa ń jẹ́ kó wà relax. Ó máa ń circulate ẹ̀jẹ̀ síbi nǹkan ọmọ ọkùnrin àbí nǹkan ọmọ obìnrin. But ọkùnrin náà lo obìnrin lò bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọkùnrin tó bá ti lo nǹkan tó lágbára jù tẹ́lẹ̀ ó lè má ṣiṣẹ́ fún un. Àbí kó jẹ́ pé èèyàn bá ní infections ó lè má ṣiṣẹ́ fún un. So but fún obìnrin ó máa ń sábà ṣiṣẹ́ dáadáa fún obìnrin. Ṣé rí combination yìí is a banger. It's a banger. Ṣé rí mo lò lálẹ́ àná. It's still a banger up to now. Like èmi ò mọ bí mo ṣe lè explain because èmi like libido. Èmi just like náà ni. Nǹkan kan ò tẹ̀ ní ṣe ní màmá yes màmá tọ́pẹ̀sì ẹ̀ pẹ̀lú libido gbogbo ẹ̀ bá yes. So it's a banger. Bó ṣe wà yìí ní eléyìí ó dẹ̀ máa ń balance hormones. Ó máa ń balance hormones bó ṣe wà yìí. Ó dẹ̀ máa ń increase àwọn hormones tí ó máa ń gbéyàn débẹ̀. Tẹ́ bá fi lè sí ó wá support ara wọn ó wá jẹ́ kó lọ tẹ̀rìnrín. Eléyìí ní advantage gan seriously. Ó máa ń pa ó náà ń pa gbogbo nǹkan stress ara stress inú eléyìí ó ń pa. Fún ní combination I'm telling you the sky is the limit. Fún ẹ̀yin ọkùnrin gangan ẹ ti tọ́jú jẹ̀dí ẹ ti tọ́jú infections o you understand. Ìwọ tó ti lo oògùn tó lágbára tó yẹ o lè jórí ọ̀fẹ́ kíni o lè fún ẹ ní libido ní ọkùnrin náà. Yes ìwọ ọkùnrin wá ní o ní ilá ló ń gbé ẹ débẹ̀ nítorí ẹ̀ ló fi ní ṣe 2 minutes èwo ní kíni ilá èmi love ilá ó dẹ̀ ní advantage wọ̀ like ó ní benefits but kì í ṣe fún gbogbo everybody. Some people wọ́n suffer pé mo ṣe explain níwájú ẹ má jẹ́ kí n tún padà sẹ́yìn. Okay mo fẹ́ recommend àwọn orógbó no sorry mo fẹ́ recommend àwọn pákò tó ń support ọkùnrin. Pákò tó ń support ọkùnrin egbò igi tẹ̀lé mọ́ fi rin orí yín bí ẹ ṣe ń rin ẹ máa sọ́ọ̀kì ẹ mú you understand. Ẹ lè lò lálẹ́ ẹ lè lò ní àárọ̀. Wo ò fẹ́ lóògùn nìyẹn ó dẹ̀ ti tọ́jú infection ti tọ́jú jẹ̀dí ó ti tọ́jú gbogbo nǹkan tó ń ṣe lárùn. Pákò lásán irú egbò tá a sọ níjọ́ wo egbò ọ̀sẹ́pẹ̀tú is a banger. Egbò ọ̀ṣúnsún is a banger. Akérèjùpọ́n is a banger. Ṣé rí àtòrì is a banger. Egbò tàpáàrà is a banger. Àwọn egbò tẹ́ lè fi help ara yín kẹ́ ẹ fi sọ́ di pákò àti àwọn egbò míì náà yes àti pákò ìjẹ̀bú yes is a banger àti àwọn míì náà etc. Kìí ṣe pé kò jòkó ti la èwo ni la 2 minutes mà ló jẹ. Ẹ bá fẹ́ jẹ lá wọ́n tún wọ̀n sẹ̀nẹ́ ẹ̀kọ̀ọ̀kan ni kò sì máa reduce àwọn seed ẹ̀ má jẹ́ kó pọ̀ jù. Then kẹ́ sì máa ṣe dáadáa kẹ́ máa jẹ́ kó jiná dáadáa. Ó wá fẹ́ jẹ ọ̀rúnlá ó better kó jẹ́ pé ọ̀rúnlá tí wọ́n gangan sè tó ti reduce seed ẹ̀ kìí ṣe pé mọ́ bọ́ ṣe sọ ọ̀rúnlá yẹn lọ́jà tẹ́ lọ rà ọ̀rúnlá tó jẹ́ pé ó ti kó sórí ìyá rẹ̀ òun gangan ni seed tá à ń wí tí wọ́n ní gosipo tọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ. This is on point by 2 always using my words to help others. Kí n tó lọ ẹ jẹ́ kí n fi sọ fún yín pé òdìjẹ́ ẹ̀rí pọ́kú díẹ̀ mo mú èmi ètàyàn this is on point by 2 mo ti bá mí sí mákàrú sí wow this is on point by 2 always using my words to help others. Bye for now. Dàgúnlá mọ́ dàgúnlá ọkùnrin èjòkó ti lá mọ́ dàgúnlá. Ilá ọbẹ̀ tó dáa ni ọbẹ̀ tó ń yọ̀ ni àmọ́ o gbọ́dọ̀ jókòó sí díẹ̀ báwo obìnrin ṣe ń jẹ yẹn ìwọ ọkùnrin ò gbọ́dọ̀ mọ jẹ́ bẹ́ẹ̀ mọ́ dàgúnlá àní kẹ́ mọ́ jẹ àmọ́ once in a while ṣé ilá tí wọ́n fi èyí tó ti kó sórí yẹ̀
tá a fi ń ṣe oògùn contraceptive, that is family planning, tá a fi ń dá oyún dúró, oníwọ́ wá fẹ́ máa jẹ, ẹ̀yin kan tẹ̀ máa ń jẹ ọ̀rúnlá. Ẹ máa ń jẹ ọ̀rúnlá tó jẹ́ pé ẹ tiẹ̀ mọ̀ bọ́n ṣe get ọ̀rúnlá yẹn, bóyá ọ̀rúnlá tó ti kó sórí ìyẹ́ ẹ̀ ni. Tẹ́ bá fẹ́ jẹ ọ̀rúnlá, ẹ ṣe ní tiyín, kẹ́ dẹ̀ minimize seed ẹ̀. Ẹ minimize seed ẹ̀. Seed yẹn gangan ni wọ́n sọ. Mọ́ dàgúnlá. So ìwọ tó bá fẹ́ tọ́jú ara ẹ, ó ti jẹlájẹlá like ó kàn bá wọn pretend ni, ó sá sọ under comment, ó sọ pé na lie. Àsìkò ní láti pe on by 2. Ká kọ́kọ́ bẹ flush ẹ̀. Sórí rọ́bà ike, àwọn kinní tó wà nínú ike rọ́bà ìtẹ́rí yẹn, òun là ń pè ní flush. Ká kọ́kọ́ bẹ flush gbogbo toxic láyẹn dànù ná. Ọ̀rọ̀ mi ò ju bẹ́ẹ̀ lọ. Ẹ mọ́ dàgúnlá. Ìlera lọ́rọ̀. Tí ọkùnrin bá jí, tó jí tí kinní ẹ̀ bá jí, àwọn ọkùnrin. Bó tiẹ̀ mú oúnjẹ wá, obìnrin bá ti ń ṣiṣẹ́, kò ní gbé oúnjẹ lọ́wọ́ rẹ̀ mọ́. Àmọ́ kinní yóò gbọdọ̀ kú. Kò gbọdọ̀ kú. Yes, ẹ WhatsApp mi lórí 07015100651. Bye for now.